ọ̀rọ̀ epo yìí tójú sú wa ọ̀rọ̀ epo yìí tójú sú wa lórílẹ̀‐èdè yìí gangan ó tójú sú wa o ọ̀rọ̀ epo yìí tójú sú wa. àpáta dé àpáta pààrọ̀ ewì dé ìlú lé apá kẹta rè ọ̀rọ̀ lórí epo lè yí dálé lórí torí kò sépo ní nàìjíríà gbogbo ọmọ nàìjíríà ẹ wá gbọ́ làbárí orin ewì tí mo fẹ́ kọ. Africa's largest oil producing nation has run out of fuel pátápátá. Africa's largest oil producing nation tí ò ní rìfáínárì ẹyọ kan tó ń ṣiṣẹ́. gbogbo rìfáínárì wá tẹnu kọlẹ̀ ẹ̀kọ́ ẹ̀ ò tún ṣe. èyí tẹ́ ní ẹ ti ṣe kò sí pákó tó kó láyé àwọn ọmọ nàìjíríà. níbo la òwépo dé nílẹ̀ yìí awépo títí tí a ò répo. èyí tá a tún rí ọ̀wọ́n gógó ló bá dé. ìlú le ìlú gbẹ ìlú kan gógógó koro bí ìjọjọ ìlú dápárò kò síná kò sóògùn kò sóúnjẹ kò tún sépo nígboro. àwọn ọlọ́kadà àtàwọn onímọ́tò wọ́n ti daṣẹ́lẹ̀ wọn ò ṣiṣẹ́ mọ́. tá a bá jàjàrí èyí tó ṣiṣẹ́ nínú wọn. ìlọ́po méjì owó tá a ti san tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń béèrè lọ́wọ́ wa. nàìjíríà ti dojúrú kotakora ló wá kí lẹ́yìn ọrùn bámúbámú. táwa lẹni tó máa wá tú wa sílẹ̀ kúrò nínú ìdẹ̀kùn yìí o. torí oko ti ṣe mẹ́rin tí ń bẹ lóko. ará ọjà ò sì lè wá sílé mọ́. mo ti gbọ́ ìròyìn sọ́jà kan tó fẹ́lẹ̀ yọjú sí ìyàwó àtàwọn ọmọ ẹ̀. ìgbà tó gbọ́ iye owó ọkọ̀ ó lanu kò sì lè panudé mọ́. ọ̀rọ̀ ń rú lójú ṣe ló padà síbi tó ti ń ṣiṣẹ́ tí ó sì lè lọlé mọ́. sí wàhálà o. Nigeria may give me pass as I do 1 year for Maiduguri today. Now they give me pass make I go out go see my family. My way to as I come up for bush now I reach park. They tell me say from here to my town 35,000. Now I come calculate am. 35,000 going and come back that is 70,000. And 50,000 now my salary wey they pay me for this month. But me I no get option again o. I go back to bush. gbogbo ọmọ nàìjíríà kí ló ń tá a fẹ́ ṣe bí a ó ṣe máa bá lọ náà rèé o. ológun ló lè jẹ́ irọ́ gidi là ń pa alágbádá ló lè jẹ́ àkàntara wa jẹ́ ní ọ̀kan ṣoṣo olódùmarè ló lè ṣe kó gún régé ṣe bí ayé alágbádá náà la wà yìí. dépò dá 1,500 naira per litre kí ló dé. mò ń sọ bí eré bí àwàdà níjọ́sí wípé epo yìí ń lọ sórí 1,000 naira. àwọn ọmọ nàìjíríà ń sọ wípé irọ́ ni kẹ́ ẹ jẹ́ kí bàbá ó wí. epo ti wá wọ́n ebi ti wá dé ẹ ti wá gbà wípé òótọ́ ni lórílẹ̀‐èdè nàìjíríà ojoojúmọ́ là ń jíríyà. ẹ̀yin olùdépò ẹ ò sì bẹ̀rù ọjọ́ tẹ́ ẹ máa wọlé sùn bóyá ẹni rẹ lọ la máa wí àbí àkútúkù yín lọ́lọ́run la máa sọ lọ́jọ́ tẹ́ ẹ bá lọ. ipa tẹ́ ẹ bá kó láyé mẹ̀kúnnù láò fi ṣe ìdárò tẹ́ ẹ bá sí mọ́. gbogbo ẹ̀yin aninilára wa lórílẹ̀‐èdè yìí pátápátá labẹ́rẹ́ wọmi tẹ́ ẹ bá kú ẹ ò ní kú. ìgbà tó bá sọjọ́ ń bẹ lórí àga 70 naira lárepo láyé Yar'Adua 65 naira lárepo ikú bọlá jẹ́. kọ́lọ́run ó fọ̀rún kẹ́ aláàánú mẹ̀kúnnù lásìkò tá a wà yìí mẹ̀kúnnù ń kérora. ẹ sì ṣàánú wẹ ẹ̀yin alára wa ẹ ṣàánú ọmọ aláìlẹ́nìkan. gbogbo àwọn olówó gan pátá ni wọ́n complain. ó ti dójú ẹ̀ lórílẹ̀‐èdè wa iná ti jó lórí kókó. baálé ilé ti fi lélẹ̀ fún ìyàwó àtàwọn ọmọ oníkan máa ṣe olórí ilé lọ. tí mo ti délé ayé mi ò lè káyé ìgbà tá a ti ní scarcity of fuel lórílẹ̀‐èdè wa fúnra lára wa tá a ti lépo. ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè ṣe ló dà gẹ́gẹ́ bí eégún tó kó sẹ́nu mọ́tò tó dá lápá tó dá lẹ́sẹ̀ dé eégún ṣubú yakata. gbogbo wa la sì mọ̀ párọ̀ ọ̀run léégún ṣe. ẹ sọ fún wa ṣé lè wòsàn ní ká máa gbégún lọ ní àbígbálẹ̀. ẹni a wí fún ọba tí ó gbọ́ lọ́rọ̀ yìí káyé tó dán tó dà yìí lákéwì tí ń ké sétí aráyé. ariwo dóorin ewì tí mo pa lọ́jọ́ sí gbogbo àwọn tó gbọ́ ni wọ́n mí kanlẹ̀ ní tẹ̀dùntẹ̀dù. àwọn tó fi jíjọ́ ṣaláìjọ́ tí wọ́n pe tí ikú àwọn ni wọ́n padà wá kó wa sínú wàhálà yìí o. ṣé bí tó bá tètè yé wọn ìbá gbọ́ ìmọ̀ràn ẹnu akéwì àìgbàmọ̀ràn wọn gbogbo ọmọ nàìjíríà ẹ wọlé ẹ wo gbẹ̀yìn ọ̀rọ̀ àṣírí tó nírú bọ̀ wá pa tára ilé ó padà wá dèrò oko. ọ̀rọ̀ epo tó padà wá délẹ̀ yìí bó ti ń ta bólówó ló ń ta bá mẹ̀kúnnù bó ti ń ta bá mẹ̀kúnnù ló ń ta bólówó. ẹ wá wòran ọmọ ẹlẹ́ran tó ń jẹ egun
ẹ wá wo bọ́mọ alátọ́ ṣe wà kísà ẹ sì sọ wípé àwa la lepo àwa tá a lepo la tún jìyà epo èyí a máa lọ́kọ́ nílé kó tún máa fọwọ́ kó mi ṣe bí torí ká má bàa jìyà la ṣe yá má jìyà ló fà ìyà epo lórílẹ̀‐èdè yìí ó ti lọ fà gidi gan ni wọ́n ti padà kọ́mọ ọba lẹ́rú ipá pin owó epo ti gbẹ́nu sókè gogoro oríṣiríṣi price là ń dán lójúmọ́ sójúmọ́ láwọn ìpínlẹ̀ kan 1000 naira láwọn ìpínlẹ̀ kan 1100 naira láwọn ìpínlẹ̀ kan 1200 naira láwọn ìpínlẹ̀ kan 1300 naira àní láwọn ibì kan 1400 naira mo tún ní láwọn ibì kan 1500 naira ọ̀rọ̀ tó bẹ́lẹ̀ yóò tójú sú wa ohun tó wo ní kálukú ni wọ́n ṣe ohun tó wù wọ́n ni wọ́n ń tà odidi èèyàn kan ló ṣubú lulẹ̀ tí ò lè dìde mọ́ nígbà tó gbọ́yè tí wọ́n ti korepo nílé epo oníkẹ́ẹ̀kì tó bá lè san 1700 naira per litre ni wọ́n àtẹ́ǹdì sí nílé epo àwọn ilé epo kan kí wọ́n tó ta epo wọ́n ní káwọn èèyàn kọ́kọ́ ra meat pie náà nílé epo ṣé ẹgbẹ́ ìròyìn ẹnìkan tí sọ́jà lù pa nílé epo ọlọ́kọ̀ àtàwọn ọlọ́kadà àwọn adúró pẹ́ títí nílé epo black market ni wọ́n padà rà black market wá di 2000 naira 2500 naira 3000 naira 3500 naira nǹkan dé àkíyèsí ńláwá rèé o black market wọ́n rí epo tà lórí gidigidi ilé epo ò sì tepo níbo gan ni black market ti wá rí ọ̀pọ̀ epo tó ń tà ẹ̀ rí mórújú ṣé àṣeyọrí ọdún kan ní kí gbogbo aráàlú ó kúkú ebi àrówó róúnjẹ àrówó repo ó já sí wípé kò sókun tá a máa fi ṣiṣẹ́ níbo la ti wá fẹ́ rówó tọ́mọ nílé ìwé ẹ̀ wá wí fún wa ká gbọ́. Fuel we no fit buy fuel. A person like me I be farmer I no fit buy fuel water farm because of hiding of fuel. Country is hard, food high, everything is high. See muru of garri, see muru of rice, everything. If something costs, we no go fit train our children for school. How you go manage buy food, go pay school fee for children? ẹ̀yin ò mọ̀ wípé àìṣèpàdé tálákà kò jẹ́ ká mẹ́ni tálákà ìṣẹ́tọ́ sí ẹ sì ní pé ká lọ fọkàn balẹ̀ ẹ̀yin náà lẹ́ni ká lọ farópalé ìtalẹ̀ ń jẹni ẹni ká fìtọ̀pàjà á fìtọ̀pàjà jẹ́sẹ̀jẹ́sẹ̀ ń jẹ́ èèyàn ẹ tún ní ká lọ bẹ́ẹ̀kúnlé abẹ́ẹ̀kúnlé bí ń pa wá o ẹni ká lọ bò sa ọjà a ò rí kankan ìyàn ó ti mú wá lọ́rùn dé góńgó ibi tó orílẹ̀-èdè yìí ń lọ kò tiẹ̀ wá yáwọ́ ọmọ orílẹ̀-èdè yìí mọ́ afọ́jú wáwájé ti kọ́tà yìí ń kó ìràn. ẹ̀yin olórí wa ẹ sì mọ̀ wípé gbígbẹ́ni sókè owó epo wàhálà àtìyàn ńlá ló ń dá sílẹ̀ tépo bá ti gbówó lérí kíkó ní kó gbogbo ìlú sínú hílà yìí lò tí ò bá ti sépo nígboro owó oúnjẹ owó ọkọ̀ àwọn tí wọ́n bá fẹ́ fi epo ṣiṣẹ́ wọn ò ní lè rí nǹkan ṣe kan ẹ ti wá sínú ebi òun ìpayín kéke ìnira dé bá ti lé tóko ẹ sì tún sì sọ wípé ká lọ fọkàn balẹ̀ ẹ wá gbé ìṣòro epo dìde ọ̀pọ̀ ni ò tí ì bọ́ nínú gbèsè oúnjẹ tó wọ́n gógó bí ojú ebi ń pani ara ń kan ni hungry minds and angry man ẹ̀yin olóṣèlú ẹ̀yin elépo rọ̀bì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bíná bá jó lóko mọ̀jàlá ṣòfò fún ẹ̀ tó bá délé ohun gbogbo tó ní kálukú bá ṣe yóò kẹsàn-án ẹ̀ láyé torí èmi ò mọ̀dí tó fi jẹ́ wípé ìdí ìnira àwọn ọmọ mẹ̀kúnnù ní ìtura tí yín wà kí lóhun tó dé náà gbogbo yín pátá ṣé ò bẹ̀rù ọlọ́run ọba tó dá yín sáyé ni tẹ́ ẹ bá tiẹ̀ ti gbé nǹkan mẹ̀ ìwọ̀nba náà ló wáyé kẹ́ ẹ dájú mọ́ dídákẹ́tọ́ ọmọ nàìjíríà dákẹ́ tẹ̀ gọ̀gọ́ o tẹ̀rù tó jó sì kọ́ ká lè jàre ọ̀rọ̀ níwájú ọba dákẹ́dájọ́ ni ọba dákẹ́jà bíríìjì tó dá gbogbo wa dà wá sóde ayé ọba mi olùmarè tí ò sí lẹ́yìn oníṣẹ́ ibi ẹ fira yín sípò wa kẹ́ ẹ lè mọ bó ti ń rí ẹ bá kọ́kọ́ finá tó ara yín wò kẹ́ ẹ lè mọ bí ìnira òun ṣe tó gbogbo ọmọ nàìjíríà a ò rí àǹfààní kankan jẹ níjọba ìbílẹ̀ ara ń ni wá ní state level òkè pátápátá tó yẹ ká tún kéde àjàre sí àwọn dẹ́rù bọmọdé kó mọ́ bàa lè di wọ́n tan náà tó lẹ̀ fàgbàlagbà kó mọ́ bàa lè sọ̀rọ̀
gbogbo yín pátá ó jọ bí ẹni wípé ẹ ti dàgbé ẹsẹ̀ mẹ́fà òpin ìrìnàjò gbogbo wa ó yẹ ká ẹ máa ronú ìgbẹ̀yìn o torí wípé kíni ìgbẹ̀yìn láláyò ń ta ohun tẹ́ ẹ bá ṣe lè ó gbà àṣegbé kò sí láyé mọ́ àṣekalẹ̀ ló kù mo fẹ́ kó yé yín okùn tó bá já tá a bá sókè ń kù tó mọ́ tábẹ́rẹ́ bá bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ àtètè ayán tó bá jáde lọ́wọ́ ọ̀sán òkè pẹ́tẹ́ ẹ sọ fálágbára yé ó sọ́ra mọ́lẹ́ kòkè mọ́lẹ́ sọ lórí odò ilẹ̀ ń yọ̀ pẹ̀lú bí owó epo ń ṣe gbówó lérú tó síbẹ̀síbẹ̀ olúwa dára sí wa ọmọ nàìjà sì tún repo àfi bí kókó àmàlà tẹ́ ẹ bá fọ́ kókó àmàlà gbẹrẹfu lẹ máa bẹ́lù bọ́ nú ẹ̀ kò ní yingin ojú wa torógùn ojú tomi ń gbóná kí ìlú máa jẹ. I'm supposed to be in my office and I'm not there because I have to come and do this. I've been here since 6 o'clock. I've been here since 6 o'clock. I've been here since 4 hours ago now. They are not selling fuel. The country is bleeding and you are adding more injuries. I mean, with my money, I'm still suffering, sweating. I have other business to attend to. I can't go for it. So how do I feed my family? ṣùgbọ́n tó ń tó dùn gidigidi gan-an ni ká lówó wa lọ́wọ́ ká délé epo ká bẹ̀rẹ̀ epo ká má tún tèpo fún wa ewúrẹ́ lé yín ò mọyì ọdẹ àwòránwọ́ yóò sì lè tọpasẹ̀ oòrùn pẹ̀lú bá a ṣe ní sùúrù fún yín tó tẹ́ ẹ lépo tẹ́ ẹ dépo mọ́kòtò tẹ́ ò tún tèpo fún wa alálẹ̀lẹ̀ yá dáa fún yín alájọbí á dáa àdàbí á dáa iná ọmọ ń bẹ iná ayé ń bẹ èyíkéyìí tá a bá tọrọ fún yín ló máa jó gbogbo yín dànù ẹ ṣáà máa nìṣó níwájú olúwa ayé òkúkú yé ni ní rèwerèwe ìgbò kì í níyì lójú ọmọ tí ò tí ì dàgbà tá a bá tí ọ̀rọ̀ ikú ò kì í dunni gbogbo ọmọ nàìjíríà mo mọ̀ wípé kò sí ọ̀nà àbáyọ lọ́wọ́ wa olúwa ọba ló lè mú wa gbọ́ òun náà tún lọ́ba tó lè kó wa yọ torí gbìrì ọ̀tẹ̀rẹ́ o bá a ti ń pàkan nìkan rúwé ṣùgbọ́n ẹni tẹ́gùn bá ń lé kó máa rọ́jú please don't die torí ohun gbogbo ó sì máa padà wá dẹ̀rọ̀ gbogbo ìkólọ nàìjíríà ni ó padà wá sílé òótọ́ ni wípé ọ̀rọ̀ òmìnira wa ó gba kájíjọ ṣàṣàrò tó mọ́yán lórí torí epo ti da 1,500 naira per litre 2,500 naira ní black market bóyá lẹ́pọ̀ yóò ní da 3,000 naira ká tó ṣe kérésì tó ń bọ̀ ṣùgbọ́n olúwa wà fún wa ọba dákẹ́dájọ́ gbogbo wa pátápátá ẹ jẹ́ ká fọwọ́ láhán ẹ má jà ṣe protest kankan torí tẹnu wa náà fẹ́ gbọ́ tí ẹ sì mọ̀ wípé ẹni tó kọ nọ́ọ̀sì mẹ́kà lọ́jà kò yàtọ̀ sí ẹni tó ń bá tẹ́gùn ń jà ẹja máa wò wọ́n níran torí ìran wíwò kì í fọ́jú gbogbo lálá tó bá rókè ilẹ̀ ní ń bọ̀ àsìkò yá kọjá lọ ìgbà yá lọ ó ti tán lọ́dún eégún kò sóhun tí ò ní tán ọdún aráàrùn ò lọ títí kánrin kése ọmọ nàìjíríà ẹ mọ̀ wulẹ̀ jà fàkàrà sọ̀kò mọ̀ kókó àkàrà kó mọ̀ tún padà wá lọ bá eégún lójú ìyẹn eégún kan tá a torí ẹ̀ dín kàrà ẹ kàn jẹ́ kájẹ́ kánmọ̀ kan gbọ́ pé nǹkan ò dúró re bẹ́ẹ̀ sì ni ìlú ò fararọ kò sóògùn kò sóúnjẹ kò sówó kò tún sẹ́kọ̀ọ́ nígboro. We want the government to come out and tell us the truth about the fuel, because the suffering is just too much. And the implication of fuel scarcity, it will affect all other products. And with the citizen, we are suffering a lot. And combined with this issue of fuel scarcity, you could see by yourself now that there is queue all over the areas. Let the government help. Let them help us, please. ìlú lé apá kẹta rèé o ẹ máa bá mi pín kó kárí ayé kó lè dé tí wọn kó lódùmarè ọba kó lè bá wa fọwọ́ tọ́ wọn lọ́kàn àpátápàrẹ wí lèmi jẹ́ tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi àbẹ́yìn fúnra lára yín fẹ́ gbá mi láǹgo ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 08169602775 mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí nídojúmọ́ ti mọ́dé dodo ilẹ̀ kílẹ̀. ọ̀rọ̀ epo yìí tójú sú wa ọ̀rọ̀ epo yìí tójú sú wa lórílẹ̀‐èdè yìí gangan ó tójú sú wa o ọ̀rọ̀ epo.